Allah la ilaha illallah, la ilaha illallah, Allah la ilaha illallah, la ilaha illallah, Allah la ilaha illallah, wa la ilaha illallah, Allah la ilaha illallah, Muhammadu Rasulullah. Mo ti jẹ́rìí pé kò sọ́ba kan o lẹ́yìn rẹ̀ Ọlọ́run mi o. Allah la ilaha illallah, la ilaha illallah. Mo ti jẹ́rìí pé kò sọ́ba kan o lẹ́yìn rẹ̀ Ọlọ́run mi o. Allah la ilaha illallah, la ilaha illallah, Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Àlàáfíà Ọlọ́run kó máa jẹ́ ti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé. Àmín. Àlàáfíà Ọlọ́run kó máa jẹ́ ti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí rédíò. Àmín. Àánú Ọlọ́run kó máa jẹ́ ti yín. Àmín. Àti àwa tí à ń bá yín sọ̀rọ̀ pẹ̀lú. Àmín. 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 A fi orúkọ mímọ́ Ọlọ́run sọ̀rọ̀ sínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. A fi ògo Ọlọ́run sọ̀rọ̀ ìdẹ̀ra sínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Allah. Ní orúkọ Ọlọ́run tó ga jùlọ láyé àti lọ́run, a ò ní lògbà ìnira nínú ayé. Àmín. Allah. Nítorí tó jẹ́ pé yíyọ ọjọ́ kan kì í kó ìnira bá ọjọ́. Allah. Bẹ́ẹ̀ náà ni ìmúyanyan oòrùn ní inú ọ̀run kì í kó ìnira bá oòrùn. Allah. Àwọn ẹ̀dá tí ń lògbà lábẹ́ rẹ̀ nìkan lára mọ́ ni. Allah. Nídìí èyí, gbogbo ọjọ́ tí ọjọ́ bá ti ń yọ sínú ayé, tí ọ̀sẹ̀ ń ṣẹ̀ nínú ọ̀sẹ̀, tí oṣù ń ṣù nínú oṣù, bẹ́ẹ̀ ni tí ọdún ń dún, ní orúkọ Ọlọ́run tó ní ọjọ́ àti ọ̀sẹ̀ àti oṣù àti ọdún kì yóò kó ìnira bá wa láyé àti láyé. Àmín. Allah. Ìrọ̀rùn, Àmín. ìdẹ̀ra, Àmín. òun náà la ó fi lò gbà. Àmín. 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 Ashhadu an la ilaha illallah. Assalamu alaikum. Agbára jẹ́ t'Ọlọ́run, agbára jẹ́ t'Ọlọ́run, agbára jẹ́ t'Ọlọ́run. Al-Aqdin Islamiyat of Nigeria ló ń pe gbogbo èèyàn sí ìjáde ọ̀rọ̀ Ọlọ́run ọlọ́dọọdún tó fi mọ́ àwẹ̀ àti àdúrà. Ìsọ̀kalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sínú ayé sọ́dọ̀ àwọn aláṣẹ àti gbogbo ènìyàn. Hijra Mukayyam tí ó wáyé ní Sunday ọjọ́ 15 sí Sunday ọjọ́ 22 oṣù kejìlá ọdún yìí lórí ilẹ̀ ìyanu Kúmápàyé Olódò Ìbàdàn. Láago 10 àárọ̀, aago 4 ìrọ̀lẹ́ lójoojúmọ́ tó fi mọ́ tajud tí ó máa bẹ̀rẹ̀ láago 10 lálálẹ́. Nígbà tẹ́ ti mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ní múni là láì fi làálàá kún, tẹ̀sí nígbàgbọ́ nínú gbígbàdúrà. Òòyà wa bá Ọlọ́run Allah pàdé látara àmì ìyọ́nú rẹ̀ sórí ilẹ̀ ayé. Khalifa Sheikh Ahmad Dhikrullah Gausu Zamani Kutubu Rabbani kò bùnmu nínú omi àmì ìdùnnú èyí tí ń yí gbirigbiri káàkiri àgbáyé nínú ìjáde ọ̀rọ̀ Ọlọ́run Hijra Mukayyam tọdún yìí. Gbígbàdúrà tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run Allah yóò sì rọ̀jò àánú sínú ayé rẹ̀ inshallah. Ọba tó ní ọ̀rọ̀, Allah. ọpẹ́ ní fún Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ọlá ayé àti tọ̀run ṣe tirẹ̀. Allah. Ọlọ́run tó dá ayé àti ọ̀run tí ò gbélé ẹ̀dá kan lọ́wọ́. Jalla jalaluhu. Ìbá ṣe pé Ọlọ́run gbé ayé lé ẹ̀dá lọ́wọ́ ni ẹ̀dá ìbá ti pajú ayé dé. Ìbá jẹ́ pé Ọlọ́run gbé ayé lé ẹ̀dá lọ́wọ́ ni ayé kì ìbá ti pajú ayé dé. Allah. Ọmọnìyàn ìbá ti pajú ayé dé. Allah. Ọlọ́run fún ọmọnìyàn lágbára nínú ayé ni.
Ọlọ́run fún ọmọnìyàn ní kápá lórí àwọn ẹ̀dá ni ṣùgbọ́n wá gbé tí jẹ́ pínrápínrá agbára ó gbé sọ́dọ̀ ara rẹ̀ pátápátá ìkápá kí nǹkan ọmọ ṣe tàbí kọ́ mọ́ ṣe Allah. tọ́lọ́run ni Allah. títóbi ń bẹ fún Ọlọ́run náà. Allahu akbar. mo fi sọ pé ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o. Ittaqillah. ẹni bá bẹ̀rù Ọlọ́run o ẹ̀dá kankan láyé o kò ní lè dẹ̀rù bá o. Allah. ẹ ń bá ń páyà Ọlọ́run o ẹ̀dá kankan láyé o kò ní lè ṣẹ̀rù bá o. Allah. ẹni dúró tọ̀ Ọlọ́run o ẹ̀dá kankan láyé o kò mọ lè rí fìtínà o. Allah. ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o gbogbo ẹ̀yin ènìyàn mi o. Allahu akbar kabira. títóbi ń bẹ fún Ọlọ́run. Allahu akbar kabira. Adẹ́dá aṣẹ̀dá. Allah. níbi tí a bá ọ̀rọ̀ dé ó náà ní nípa ayé Allah. wípé ayé kì í ṣe àlìjánà o. ayé kún fún ogun ó kún fún ìdààmú. Allah. báyé bá tutù ọmọnìyàn máa mú gbóná. Allah. àlìjánà lèyẹ tí fẹ̀yìn títí iná sẹ́lẹ̀ pé ò sí nǹkan ọmọnìyàn mẹ́wàá ń bẹ nínú ayé. Ad-dunya huwa ammu wa gamu wa shaqamu. Allahu akbar kabira. mo wá sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá Allah. wípé ẹnì ó fẹ́ gbé ayé ìrọ̀rùn yóò fi nǹkan di. Allah. náà fi máa ń wípé àràgbé láyé. Allah. kí náà ló fi di ó fi ìbẹ̀rù Ọlọ́run di. Allah. ìgbà yìí ni gbogbo ẹ̀dá nínú ayé ó máa bẹ̀rù rẹ̀. kí ló fi di wàá fi ìrántí Ọlọ́run di. Yalla. ìgbà yìí ni gbogbo ẹ̀dá Ọlọ́run yóò máa rántí rẹ̀ síre. Allah. tó o bá ti lè gbàgbé Ọlọ́run gbogbo ayé yóò gbàgbé irú ẹni bẹ́ẹ̀. Allah. Allahu akbar kabira. àwọn nǹkan tó fi dì nìyí. tó o bá fẹ́ gbé ayé ìrọ̀rùn ó fi ìjọsìn ó fi dì ìrun kíkí ní tẹ̀léńtẹ̀lé ààwẹ̀ gbígbà ní tẹ̀léńtẹ̀lé sàká yíyọ ní tẹ̀léńtẹ̀lé pẹ̀lú ìjagun sójú ọ̀nà Ọlọ́run kì í ṣe ìjagun dá o kì í ṣe tọ̀bẹ́ o kì í ṣe tìbọn o ohun tí ó ń pè ní ìjagun ni jihad ìjẹ́ pé jihad túmọ̀ rẹ̀ tó gúnlẹ̀ gangan ni ìgbìyànjú sójú ọ̀nà Ọlọ́run nǹkan tó le kókókó kan tí kì í ṣe é ṣe fẹ́ dà. Allah. àwọn tó fi dì nìyí tó bá ti á fi àwọn nǹkan yìí dí ìwà ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam wàá gbáyé ìrọ̀rùn Allah. wàá gbáyé ìdẹ̀ra. Allah. ìwé ènìyàn Ọlọ́run ọ̀nà àbáyọ tá a fi gbé ayé ìrọ̀rùn Allah. òun náà ni láti lọ dìrọ̀ mọ́ Ọlọ́run pátápátá. Allah. nítorí pé Ọlọ́run kò fi ayé yìí sílẹ̀ fún ìsinmi àfi láti wá wàhálà. Allah. wàhálà rẹ tó mọ wá wàhálà yìí jẹ́ kó jẹ́ lọ́nà Ọlọ́run. ọ̀nà àbáyọ tó fi lè bọ́ kúrò nínú ìwàhálà ayé àti ìdààmú àwọn ènìyàn àti ìfòòró àwọn mọ̀lẹ́bí àti ìdààmú àwọn ọ̀tá àwọn amọ́niṣẹ́ni afàìmọ́niṣẹ́ni àwọn tí wọn kì í fẹ́ nǹkan kan ju kí wọ́n mọ̀ kí wọ́n pẹ̀lẹ́ o. Allah.
wọn ìbá wọn yọ̀ yòóre ọ̀nà tí ó fi lè gbà tó lè là lọ́wọ́ wọn òun náà ni láti fi ara rẹ lé Ọlọ́run lọ́wọ́ Allah. láti fi ayé rẹ lé Ọlọ́run lọ́wọ́ láti fi ẹ̀mí rẹ lé Ọlọ́run lọ́wọ́ pé Ọlọ́run ló ní ẹ̀mí rẹ Ọlọ́run ló ní ara rẹ Allah. tí dẹ̀bi ìwọ yóò sì fi ṣe láti máa bẹ̀rù Ọlọ́run kí náà ló ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run náà kò kúkú sí tá a fẹ́ ṣe fún Ọlọ́run o a ò ní gbà yàwó Ọlọ́run bẹ́ẹ̀ ni a ò sì ní na Ọlọ́run bẹ́ẹ̀ la ò sì lè rí Ọlọ́run débi pa ó tiẹ̀ mú ṣùgbọ́n tá a bẹ́ẹ̀ bẹ̀rù Ọlọ́run ni pé lára ọmọlàkejì mi ká máa bẹ̀rù Ọlọ́run lára rẹ̀ ká má lè ṣe ní jàǹbá ká máa bẹ̀rù Ọlọ́run lára rẹ̀ ká má lè pa lẹ́kún ká máa bẹ̀rù Ọlọ́run lára rẹ̀ ká má lè ṣe níkà ká máa bẹ̀rù Ọlọ́run lára rẹ̀ ká má lè ṣe níbi ká sì máa mọ́wọ́ mẹ́sẹ̀ kúrò níbi gbogbo ohun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ nítorí pé gbogbo nǹkan tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ó kéré ni o ó tóbi ni o ìmọ̀ pa ìdárun ni. Allah. ẹ bá ń gbé Ọlọ́run tóbi dáadáa. Allahu akbar. ọ̀dọ̀ tá a tún lè fi gbà gbélé ayé rọrùn á wà lọ dìrọ̀ mẹ́ni Ọlọ́run olólùfẹ́ Ọlọ́run àyànfẹ́ Ọlọ́run Allah. ẹni tó ń fẹ́ ti Ọlọ́run Allah. tí Ọlọ́run ń fẹ́ tiẹ̀ Allah. ẹni tó ń gbọ́ ti Ọlọ́run tí Ọlọ́run ń gbọ́ tiẹ̀ ẹni tó ń ṣe ti Ọlọ́run tí Ọlọ́run ń ṣe tiẹ̀ á wà lọ dìrọ̀ mọ́ Ọlọ́run láti ara rẹ̀ Allah. nítorí pé òun gangan ò lè gbani là Allah. òun gangan ò lágbára kan Ọlọ́run lágbára òun náà Allah. òun gangan ò ní ìtú kan tó lè pa àyàfi tí Ọlọ́run bá ṣe. Allah. nípasẹ̀ súnsúnmọ́ àwọn ẹni Ọlọ́run yìí dípò ká lọ máa dìrọ̀ mọ́ àwọn ẹni àṣẹ́tọ́nì láti máa wá ojú rere wọn fún tayé á wà lọ dìrọ̀ mọ́ àwọn ẹni Ọlọ́run láti fi wá ojú rere ti Ọlọ́run. Allah. nítorí lónìí yìí àwọn ẹni àṣẹ́tọ́nì ló kálukú wá láti bá ṣọ̀rẹ́ àwọn ẹni àṣetánì ló ń kálukú wá láti ṣẹrú wọn oníkálukú ọ̀wá láti ṣẹrú Ọlọ́run mọ́ lónìí bẹ́ẹ̀ ni oníkálukú ọ̀wá ẹni tí ó fi mọ̀nà mọ́ lónìí àyàfi ta ni o ẹni tí ó sọdọ̀ lọ́la. Allah. mo wá ń fẹ́ bi wá léèrè nínú ayé ẹ̀yẹ yẹn mi ǹjẹ́ ẹnìkan lè la ènìyàn ni Allah. ẹnìkan tó lè la ẹnìkan kò sí ǹjẹ́ ẹnìkan lè sọ ní dọlọ́rọ̀ ni ẹnìkan tó lè sọ ní dọlọ́rọ̀ ò sí gbogbo tí a lè ṣe fúnra wa òun ni ká fúnra wa jẹ òun ni ká fúnra wa ná òun ni ká fúnra wa lò a lè ra mọ́tò fúnra wa ṣùgbọ́n tó jẹ́ pé nínú ìṣẹ́ lẹ́ni yóò ti máa lo mọ́tò rẹ̀. Allah. a lè kọ́lé fúnra wa ṣùgbọ́n tó jẹ́ pé ní inú ìnira lẹ́ni yóò ti máa gbénú ilé rẹ̀ tó jẹ́ pé ẹni tí ń yálé gbé gan-an ọkàn rẹ̀ ó balẹ̀ yóò sì máa gbádùn ju ẹni tí wọ́n kọ́lé fún gan lọ. Allah. ó fi èyí sọ fún ẹ wípé ìkẹ́ Ọlọ́run kò sí lọ́dọ̀ ọmọnìyàn ọ̀dọ̀ Ọlọ́run ló wà ọ̀wọ́ tí ń bẹ lọ́dọ̀ ọmọnìyàn ní kí Ọlọ́run kó fi ọmọnìyàn ṣe sábàbí. Allahu akbar kabira. títóbi ń bẹ fún Ọlọ́run. Allahu akbar. nígbà tí a bá wá lọ dìrọ̀ mọ́ ẹni Ọlọ́run láti lọ sin Ọlọ́run láti lọ mọ Ọlọ́run láti ara rẹ̀ ẹni Ọlọ́run yìí oní ọmọ wa mú wa rin ìrìn ọ̀la ẹni Ọlọ́run yìí oní ọmọ wa mú ni rin ìrìn tó tọ́ ẹni Ọlọ́run yìí oní ọmọ wa mú ni rin ìrìn àjò kan téèyàn fi bọ́ kúrò lọ́wọ́ wàhálà àti ìdààmú ọmọ aráyé. Allah. ẹni tá a gbọ́kànlé pé yóò fún wa lówó kò lè mú wa bọ́ pọ̀ nínú ìdààmú àti wàhálà ọmọ aráyé o. bẹ́ẹ̀ ni ẹni tá a gbọ́kànlé pọ̀ ní bàbá ń gbẹ́jọ́ wa àbí ìyá ń gbẹ́jọ́ wa tàbí alágbára tá a nígbọ́kànlé sí ni kò sí ẹni kankan bí ó ṣe Ọlọ́run. Allahu akbar kabira. òun gangan ẹni tí ń pe Ọlọ́run òun gangan ẹni tí ó sọ pé Ọlọ́run gbà mí ìwọ́dọ̀ tó mọ̀ wá sọ pé lágbájá gbà mí rárá o ò lè pé lágbájá gbà mí àfi Ọlọ́run gbà mí. Allahu akbar.
ṣùgbọ́n irú ẹni yìí lè fi ọ̀nà mẹ́ ó lè mú ọrin ìrìn àjò ayọ̀ ó lè mú ọrin ìrìn àjò ọlá ó lè mú ọrin ìrìn àjò ìdẹ̀ra tí èèyàn fi bọ́ kúrò nínú ìdààmú àti wàhálà ọmọ ara ayé ẹ bá ń gbé títóbi fún ọlọ́run. Allahu akbar. ọlọ́run tóbi púpọ̀. Allahu akbar. ẹ wá rí arétírú ẹni bẹ́ẹ̀ kò lè sá. ẹni tó bá wá ẹni ọlọ́run tó lọ wá dìrọ̀ mọ́ láti sin ọlọ́run tàbí láti mọ ọlọ́run tàbí láti wá ojú rere ọlọ́run nípasẹ̀ rẹ̀ irú eré tírú ẹni bẹ́ẹ̀ kò lè sá àyànfẹ́ ọlọ́run yóò mọ̀ wá mú sáré náà. yóò mọ̀ mú sáré náà. irú aré yìí tá a pè ní ìgbìyànjú sójú ọ̀nà ọlọ́run ó rọ àwọn àyànfẹ́ ọlọ́run lọ́rùn ṣùgbọ́n àwọn tó jẹ́ wípé wọ́n ń bẹ nínú ayé ó ní wọn lára ṣùgbọ́n wọ́n fẹ́ wọ́n kọ̀ àyànfẹ́ ọlọ́run yìí yóò mọ̀ wá mú wọn rin ìrìn àjò tó le kókókó tó korò yìí ibẹ̀ ni ìdẹ̀ra wà ibẹ̀ ni ayọ̀ ayérayé wà ibẹ̀ ni ìkẹ́ adéyarí wà ẹ̀yin ènìyàn ọlọ́run o àníṣe gbogbo ìrìn àjò tí ò lè rìn àyànfẹ́ ọlọ́run yìí yóò mọ̀ wá mú rìn yóò mọ̀ wá là á kúrò nínú àdánwò ayé yóò mọ̀ wá là á kúrò nínú wàhálà ayé ó ti bọ́ kúrò lọ́wọ́ ayé ó nìyẹn. Allahu akbar. ẹ bá gbé ọlọ́run tóbi dáadáa. Allahu akbar. irú ìjọsìn tí ò lè sìn nígbà jẹ́ pé tó bá kásùn bá àtẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún dalẹ̀ tó bá darí dé tó bá ṣe é kí ni tí ò bá ṣe é kí ó tún dàsùn bá ọjọ́ kejì nu ẹ ń bá tiẹ̀ rántí lọ́kọ̀ọ̀kan nu. ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ́ orúkọ mùsùlùmí lónìí tó jẹ́ pé gbogbo ìṣe wọn Ọlọ́run nìkan ló lè sọ̀túmọ̀ gbogbo ìṣe wọn ṣùgbọ́n àwọn gangan mọ ìtumọ̀ gbogbo ìṣe wọn lọ́kàn wọn. ẹ wá ní gbogbo ìjọsìn tí ò lè ṣe ẹni ọlọ́run yìí àyànfẹ́ ọlọ́run yìí yóò mọ wá mú sí ní túláàsì nígbà tó bá ti mú sí ní túláàsì bó fẹ́ bó kọ̀ yóò mọ sí ọlọ́run túláàsì ìrun rẹ̀ yóò máa ṣe déédé àwẹ̀ rẹ̀ yóò máa ṣe déédé sàká rẹ̀ yóò máa ṣe déédé ìwà rere rẹ̀ yóò máa ṣe déédé òun gangan yóò tún jẹ́ onídọ́gba láàrin àwọn ènìyàn nígbà yìí ayé ọ̀wà ní rí òun gangan mú sí mọ́. Allahu akbar. ẹ bá ń gbé títóbi fún ọlọ́run. Allahu akbar. yóò wá bọ́ kúrò lọ́wọ́ àmọ́ amúnisìn nínú ayé nítorí ayé àmọ́ amúnisìn ayé àmọ́ so wọ́n mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹran tí ẹ mú so ọlọ́run má jẹ́ kí ayé ó mú wa so. Àmín. ẹlòmíràn wọnú ẹgbẹ́ ẹ̀wọ̀n ayé àmọ́ tì í mọ́lẹ̀ tí ó sì ní jáde kò sì ní bọ́ta kò sì ní kú kò sì ní yè. àná wọn sì tún máa lọ yọjú wò pé bó ló ṣe rí sọgbádùn àbí ọgbádùn. àlá ní àwa bí ọwọ́ náà ni o àná àwa kí ọ náà ni o ọlọ́run ọmọ gbà ọ́ lá o tọ́ba ti pẹ̀yìn dá ń bẹ̀ a ní lílà kọ́ lílà ni a ní ibi yọba tó tàka sí. ọ̀nà ló kí tẹ́nìsì o bí ọmọ ará ayé ṣe rí nìyẹn. níbi ẹlẹ́ ọmọ ará ayé kan kò ṣeé gbọ́kànlé àfi ọlọ́run. ọmọ ará ayé kan kò ṣeé farati àyàfi ọlọ́run. ọmọ ará ayé kan kò ṣeé gbẹ̀mílẹ̀ àyàfi ọlọ́run. èyí mo fi sọ fún wa wípé ilé ayé tí ẹ wà yìí ibi tó gbóná jẹjẹ ni. ilé ayé tí ẹ wà yìí o kì í ṣe àyè ìdẹ̀ra o kì í ṣe ibi téèyàn ń na sẹ́lẹ̀ tí fẹ́ yìí títí máa ń rẹ́rìn kàkàkàkà bẹ́ẹ̀ kọ́ tó o bá lọ rẹ́rìn ọmọ ará yóò fẹ́ para wọn lẹ́kún láì ṣe wọ. Ọlọ́run dákun mọ́ mú wa. ó dọ̀ wá yẹ ẹbẹ̀rù ọlọ́run nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òun náà ní ayé mú sí yóò sì mọ ṣiṣẹ́ sáá yóò lọ bí iṣẹ́ kì í ṣe pé òní lọ bí iṣẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò wojútu ṣẹlẹ̀ kò ní rí náà ni. ẹlòmíì ó kiri ọjà lọ látàárọ̀ wọ́n ti mú sí nìyẹn o bí mo ṣe sọ fún alẹ́ yìí tó lọ wọ́n a máa mú ẹlòmíràn sìn látojú oorun wọ́n a máa mú ẹlòmíràn sìn látojú àlá wọ́n máa mú ṣe wàhálà sáá wọ́n lè jọ máa rìn káàkiri sáá wọ́n lè jọ máa gun igi kọ́ máa gun ọ̀pẹ kọ́ máa jábọ́ lórí igi kọ́ máa ti kòtò bọ́ kòtò nígbà ọba làágùn yìí kò ní mú nǹkan kan jáde. Allahu akbar. ìwé ènìyàn ọlọ́run gbà tí ó bá jí
jíjáde tó bá ń jáde lọ owó náà lóhùn wa lọ wàhálà tí ó ti fi ṣe lójú ràn yìí òun náà ni ó tún kọ́ntínú yóò tún bẹ̀rẹ̀ rẹ̀ náà. Allahu akbar kabira. ẹ bá ń gbé ọlọ́run tóbi dáadáa. Allahu akbar. ọlọ́run tóbi púpọ̀. Allahu akbar. ṣùgbọ́n tí ìwọ bá ti gbọ́kànlé ọlọ́run tó agbẹ́bílé ọlọ́run tó fara ti ọlọ́run pàápàá jùlọ tó kún fún ìwà òtítọ́ àti ìwà òdodo. torí ìwọ tó o bá ń jàǹbá ènìyàn tó o wá ń sá kíjokíjo pé kí wọ́n má bàa jàǹbá rẹ̀ igbó ni wọ́n ní jàǹbá rẹ̀. ẹni tó ti jàǹbá ń kọ́ gbogbo ẹ tó bá ti jàǹbá èèyàn sẹ́yìn bó o ṣe ń wò mí tèmi náà ń wú ẹ yìí dandan lá wọ́n jàǹbá wọn náà. àyàfi kó o tètè máa sáré ìje lọ síbi ìtúbá tí ọlọ́run bá gba ìforíjì rẹ o ṣùgbọ́n ọlọ́run lè gba àforíjì rẹ gan ó lè gba ìtúbá rẹ ṣùgbọ́n ẹ̀san ńkọ́ o. ẹ̀san ògbóògùn ẹ̀san àgbẹ̀sítẹ́gẹ́fùrùlà bí mo ṣe máa ń sọ fún wa má gbọ́kànlé pé tó o bá ti dẹ́ṣẹ̀ o máa gbààwẹ̀ tó o bá ti dẹ́ṣẹ̀ o máa fa tẹ́síbíyù ṣé tẹ́síbíyù ọ̀pá tó ń fà ọ̀pá ẹni tó ọ̀pá lẹ́kún sọ́pá lẹ́rìn. àwẹ̀ tó ń gbà ẹni tó ọba ayé rẹ̀ jẹ́ tó ọ̀dà ilé rẹ̀ rú tó fi di ẹ tó sá kúrò nínú ìlú àwẹ̀ tó ń gbà tàbí owó kan tó ọlọ́ọ̀lọ́ fi kọ́ mọ́ṣáláṣí sótú tẹ́ni ń ṣe padà. ìwọ náà máa rò ẹ máa mọ irú ẹni tí ọlọ́run ṣe. ọlọ́run ọ̀dà bí àwọn ènìyàn. ẹ̀ṣẹ̀ sì tún bẹ. ṣé ní gbogbo ìgbà tó o bá ń jẹ́ ẹni ọlọ́run náà ni wá o. ẹni ọlọ́run náà ni wá. ṣùgbọ́n gbogbo ìgbà tó o bá ti ń hùwà ibi tó o bá ti ń ṣiṣẹ́ ibi tó o bá ti ń sọ̀rọ̀ ẹ̀dá tó o bá ti ń hùwà ìtọ́ gbogbo tó o bá wù kó wọ̀ nínú ẹ̀wù ọ̀bá àwọ̀ aṣọ funfun èsì ẹni ọlọ́run gbà ní ẹni àṣetánì ni. Allahu akbar. ọba àdárúgbèsí ọba àmọ́wọ́ bàtà ṣẹ́ṣẹ́ kó o máa rìn títì ọba àmọ́wọ́ kóòtù kó o máa dìgbì ẹ̀rí mọ́yà ọba àwéláwà ní orí gbogbo ìgbà tí iṣẹ́ ọwọ́ rẹ bá mọ́ tí ẹ̀mí rẹ mọ́ tí ọwọ́ rẹ náà mọ́ kúrò níbi ìdààmú ọmọnìyàn ìgbà yìí ló jẹ́ ẹni ọlọ́run láàrin ìṣẹ́jú kan tó o bá ti yẹ kó mbẹ́ tó o bá ti ṣe míì o ti di ẹni àṣetán. Allahu akbar kabira. ayé ọkàn máa wù ọ́ gẹ́gẹ́ bí ẹni ọlọ́run ni èkì í ṣe ẹni ọlọ́run mọ́ ayé ọkàn máa wù aṣọ funfun lára rẹ ni òkì í ṣe ẹni ọlọ́run mọ́ ayé ọkàn máa wo kóòtù lọ́rùn rẹ àti ìwé mímọ́ tó dì mọ́ gbáyà ni òkì í ṣe ẹni ọlọ́run mọ́ ayé ọkàn máa wo táì tó dì sọ́rùn ni òkì í ṣe ẹni ọlọ́run mọ́ ayé ọkàn máa wo tẹ́síbíyù tó ń fà lọ́wọ́ ni òkì í ṣe ẹni ọlọ́run mọ́ nídìí eléyìí ẹ bẹ̀rù ọlọ́run o àní tó bá ti wá ń sin ọlọ́run mo fi sọ fún yín tó ń sin ọlọ́run tí ń pè níjọsìn kò sí kà tán. ìrun kíkí nìkan ló kálukú mú ní ìjọsìn lónìí ìrun tẹ̀sí ń wò yìí ọkàn ẹ̀sìn ló jẹ́ gbogbo iṣẹ́ rere téèyàn bá ti ṣe tí ò bá ti sí ìrun kíkí ń bẹ̀ ọlọ́run nígbà yóò san lẹ́sẹ̀ iṣẹ́ rere rẹ̀ ni o ṣùgbọ́n kò ní wà lìjẹ́nà nítorí pé kò kírun ẹ bá gbé ọlọ́run tóbi dáadáa. tó o bá ti wá ń kírun yìí tó ń ṣiṣẹ́ rere yìí tó ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́run yìí ìjọsìn nìyí ẹni ọlọ́run yìí ti mú ọrin ìjọsìn nìyí gbogbo ìsìn tó ò lè sìn wọ́n ti mú ẹ̀sìn nídìí eléyìí ẹnìkankan nínú ayé kò ní lè mú ẹ̀sìn mọ́. nítorí tó ti sin ọlọ́run wọn ò ní lè mú ẹ̀sìn mọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ẹni ọlọ́run kò mú sìn ṣùgbọ́n tó jẹ́ pé ayé ló mú wọn sìn tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n mú wọn sìn wọ́n tún ń gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn ìbá dára wọ́n mú wọn sìn nísinsìnyí mi máa da owó wọn sínú kòtò ní. Subhana rabbika
rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin. Ọlọ́run dákun jọ̀ọ́ ṣàánú wa o. Àmín. Ọlọ́run dákun jọ̀ọ́ ṣàánú wa o. Àmín. Ọlọ́run dákun jọ̀ọ́ là wá. Àmín. Ọlọ́run dákun jọ̀ọ́ là wá. Àmín. Ayé wa jẹ́ ó tòrò. Àmín. Ayé wa jẹ́ ó rọgbọ. Àmín. Májàra ó ní wa o. Àmín. Májàra ó ní wa o. Àmín. Májà yóò gbóná mọ́ wa o. Àmín. Májà òde ó gbóná mọ́ wa o. Àmín. Àti jẹ, Àmín. àti mu, Àmín. àti ná, Àmín. àti lò. Olúwa wa má fi dà wá láàmú. Àmín. Subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin. Ashhadu an la ilaha illallah. Asalaamu alaikum. Agbára jẹ́ t'Ọlọ́run, agbára jẹ́ t'Ọlọ́run, agbára jẹ́ t'Ọlọ́run. Al-Hakudeen Islamiyat of Nigeria ló ń pe gbogbo èèyàn sí ìjáde ọ̀rọ̀ Ọlọ́run ọlọ́dọọdún tó fi mọ́ àwẹ̀ àti àdúrà. Ìsọ̀kalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sínú ayé sọ́dọ̀ àwọn aláṣẹ àti gbogbo ènìyàn. Hijra Mukayyam tí ó wáyé ní Sunday ọjọ́ 15 sí Sunday ọjọ́ 22 oṣù kejìlá ọdún yìí lórí ilẹ̀ ìyanu Kúmápàyé Olódò Ìbàdàn. Láago 10 àárọ̀ aago 4 ìrọ̀lẹ́ lójoojúmọ́ tó fi mọ́ Tajud tí ó máa bẹ̀rẹ̀ láago 10 lálálẹ́. Nígbà tẹ́ ti mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ní múnilà láì fi làálàá kún tẹ́sì nígbàgbọ́ nínú gbígbàdúrà. Òòyà wa bá Ọlọ́run Allah pàdé látara àmì ìyọ́nú rẹ̀ sórí ilẹ̀ ayé. Khalifa Sheikh Ahmad Dhikrullah Gawsu Zamani Kutubu Rabbani kò bùnmu nínú omi àmì ìdùnnú èyí tí ń yí gbirigbiri káàkiri àgbáyé nínú ìjáde ọ̀rọ̀ Ọlọ́run Hijra Mukayyam tọdún yìí. Gbígbàdúrà tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run Allah yóò sì rọ̀jò àánú sínú ayé rẹ̀ inshallah. Ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán ló ń dé sójú ìwòran yín láti inú ìjọ Al-Hakudeen Islamic Center Preaching and Praying National Headquarters orí ilẹ̀ ìyanu Kúmápàyé Olódò Ìbàdàn. Ẹ lè darapọ̀ mọ́ wa nínú àwọn ètò àdúrà wa nínú àdúrà ṣe mọ́jú òru àlàmísì mọ́jú jímọ̀ lórí ilẹ̀ ìyanu Kúmápàyé Olódò Ìbàdàn. Àdúrà olóṣooṣù tí máa wáyé ní sátidé tó kẹ́yìn oṣù lórí ilẹ̀ ìyanu bákan náà láago 10 alẹ́ mọ́jú kẹlẹ́lẹ́ tó fi mọ́ ìbánisọ̀rọ̀ Ọlọ́run Teswif tí máa wáyé ní mọ́sálásí ńlá Al-Hakudeen Islamic Center Aláfárá Olúbàdàn Ìbàdàn ní gbogbo ọjọ́ Sunday láago 10 àárọ̀ sí 12 ọ̀sán. Tẹ́ bá wá ń fẹ́ ìrànlọ́wọ́ àdúrà ẹ lè kàn sí ìmáàmù àgbà tó tún jẹ́ olùdásílẹ̀ ìjọ wa Khalifa Sheikh Ahmad Dhikrullah lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0805 615 3634 tàbí 0803 552 8802. Máa sálámà.